Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà, ojú tí ẹ fi ń rí wa náà kò tún ní fọ́. Gbogbo ọmọ Yorùbá, àsìkò ti tó láti gbára wa. Bẹ́ẹ̀ ni, àsìkò ti tó láti gbára wa. Nítorí ogun kéèyàn ajínigbé lénìí, ogun kéèyàn sọnù lọ́la, ọdún mélòó la fẹ́ ṣe yẹn dà? Bẹ́ẹ̀ ni, ọdún mélòó la fẹ́ ṣe yẹn dà? Tó fi jẹ́ wípé lójijì wọ́n á kàn déédéé máa declare pé wọ́n ń wá ọmọ ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá pàápàá tí ò dẹ̀ ní sí ọ̀nà àbáyọ. Now ẹ tún wá wo eléyìí tó tún ṣẹlẹ̀ báyìí. Kàyéfì ńlá leléyìí, kódà ó yani lẹ́nu. Gbogbo àwọn ará àdúgbò ti jáde síta o, kódà wọ́n ti pariwo ẹ gbà wá, wọ́n ti pariwo ẹ dákun ẹ gbà wá ní ìlú kan ni, níbi tí wọ́n ti ń wá bàbá 75 years ní ìlú Wàsímì. Bẹ́ẹ̀ ni o, ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ yẹn ní Wàsímì Máṣáyè, níbi tí bàbá 75 tó ti rá mọ́tà tó ti parẹ́. Bàbá yìí ti sọnù láti ọjọ́ Jímọ̀ débi pé wọ́n ń wá bàbá yìí kiri ní ìlú Máṣáyè. Ibẹ̀ ni wàhálà yìí ti ṣẹlẹ̀. Oko mà ni bàbá dágbére pé òun lọ. Bẹ́ẹ̀ ni o, oko ni bàbá dágbére pé òun ń lọ. Ṣé ó tún lé ní pé kéèyàn tún lọ sí oko ẹ̀ ni? Lóòótọ́ ìyàwó wọn kì wọ́n lọ pé kó má lọ o, ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé oko ẹ̀ ni, ibi àtijẹ ẹ̀ náà ṣì tún ni. Mò ń lọ sílé oko mi ni, ìyẹn ò jẹ́ kó dí wàhálà lọ́wọ́. Láti ibẹ̀ àlọ bàbá ni wọ́n rí o, kódà wọn ò rí àbọ̀ bàbá. Ṣùgbọ́n odidi ọ̀sẹ̀ kan láti bí Jímọ̀, ó ń lọ bí ọ̀sẹ̀ kan nísìn. Bàbá ń bá rí ibẹ̀, kì í ṣe pé bàbá lọ sí pé ó lọ roko, bàbá lọ sínú oko ẹ̀. Yálà bó lọ wo àwọn pàkúté àbó lọ wo àwọn nǹkan tóun gbìn ni o. Ìyẹn ní bí ọwọ́ ọ̀sán pé kí ọjọ́ tó rebi àti wọ̀, òun á ti darí padà sílé. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, àlọ́ lárí o, a ò máa tètè rábọ̀. Ṣó ti yé yín? Ẹ má gbàgbé wípé ọ̀rọ̀ bí oko làwọn Fúlàní fi máa operate. Bẹ́ẹ̀ ni, tí ẹ ò bá gbàgbé, ọ̀rọ̀ bí oko ló fi máa operate, tí ó dẹ̀ jẹ́ wípé ó máa ń kan wá lóminú. Gbogbo àwọn àgbẹ̀ ò lè lọ sí oko wọn mọ́. Gbogbo àgbẹ̀ ò lè lọ sóko mọ́. Ẹ̀yin náà tún wo ti bàbá 75 eléyìí tó tún ṣẹlẹ̀. Bàbá oníbàbá. Ṣẹ̀ṣẹ̀ tún wà ní pé kéèyàn tún lọ sí oko láti lọ wo nǹkan ọ̀gbìn ẹ̀ ni. Ẹ̀rù ti wá ń bá àwọn àgbẹ̀ láti lọ sóko. Olóko ò lè lọ sóko mọ́. Ibi tẹ́ ti mọ̀ wípé àwọn ará bíi wọ́n fẹ́ fún ilẹ̀ Yorùbá gbẹ. Wọ́n ti sé wa lọ́nà oko, kó àwọn àgbẹ̀ ò lè ráyè lọ sóko mọ́. Jíníjíní ẹrú gan ò tó káwọn àgbẹ̀ dúró ní oko mọ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á jí. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation ló lè ṣe o, òun nìkan ní ọ̀nà àbáyọ láti fòpin sí gbogbo wàhálà rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, láti fòpin sí gbogbo rògbòdìyàn tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, a ní láti gbára wa. Bẹ́ẹ̀ ni, a ní láti gbára wa, a ní láti dìde fún òmìnira ara wa. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ìkànnì òun ò rí orílẹ̀-èdè tó dàbí orílẹ̀-èdè Nàìjíríà yìí kí èèyàn sì máa sọnù fún odidi 24 hours. Kọ́dẹ̀ ti sọ fún ọlọ́pàá, kọ́lọ́pàá máa tí ì rí kankan ṣe sí. Ó ga o. Ṣé rí ìdí tí Yorùbá nation fi gbọ́dọ̀ lọ? Ṣé rí ìdí tí Yorùbá nation fi gbọ́dọ̀ gba òmìnira? Ọlọ́pàá Nàìjíríà. Ọ̀kan ló ní ibi tí èèyàn ò sí, Ọlọ́run ló wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run á fojú àwọn aṣebi hàn. Ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá míì tí wọ́n pàdé àpòpọ̀ pọ̀ pẹ̀lú àwọn Fúlàní láti fi ba ilẹ̀ wa jẹ́. Bẹ́ẹ̀ ni, tí wọ́n pàdé àpòpọ̀, tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní láti fi pa wá run. Torí mo mọ̀ wípé tí kì bá lọ́wọ́ ará ilé nú,
àlejò ò lè júwe sàárè afọ́jú ò lè júwe sàárè onílé. Bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú. Ó mà ṣe o, Ọlọ́run ló mọ ohun tí ẹnìkan ò mọ̀. Àwọn Fúlàní ṣé ká sọ pé àwọn ló ti yánkè ẹ̀mí bàbá oníbàbá ni sínú oko. Ó ga o, ayé o, Nàìjíríà kì í ṣe ìlú o, kò tẹ̀ ṣe ìlú rere rárá. Èmi ò mọ ohun tó ń dá wa dúró, àní kẹ́ jẹ́ ká lọ. Àbí ẹ jẹ́ ká lọ tí ìjọba ò bá fún wa ní security, kí àwọn Yorùbá form security fúnra wọn. Àbí kì í ṣe gbogbo ẹ̀ náà la máa pariwo pé ìjọba ń bọ̀ wá ṣe. Ṣùgbọ́n even Àmọ̀tẹ́kùn gan, ìjọba ò fún wọn ní go ahead. Bẹ́ẹ̀ ni o, even Àmọ̀tẹ́kùn ìjọba ò fún wọn ní go ahead. Ẹ jẹ́ kí àwa gan ṣètò ààbò fúnra wa. Ètò ààbò tó jẹ́ pé ó máa dẹ àwọn ọmọ wa lọ́rùn, àwọn ènìyàn lọ́rùn. Ẹ jẹ́ ká ro orí dáadáa. Bẹ́ẹ̀ ni àwọn tó ń tẹ̀lé olóṣèlú wọn ò ní oore ọ̀fẹ́ kankan tó fẹ́ ṣe. Wọ́n ò pariwo Yorùbá nation. Ṣé àwọn apá gbogbo ìlú ṣé òun nìkan ló fẹ́ gba òmìnira, bí kò ṣe pé ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dìde fún òmìnira wa fúnra wa. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Insecurity ti common jù nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ wípé kò sí nǹkan kan tí wọ́n ṣe sí. Day by day ìjọba ò ṣe kankan ṣe sí, wọn ò rí kankan ṣe sí. Ẹ̀mí wá ń sọnù, dúkìá lọ sí, tí ó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ jáde. Ó mà ṣe o, kí Ọlọ́run má pa wá náà ni o, kó má dẹ̀ fi wá lé ọ̀tá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ kí òtítọ́ kó lékè o. Ṣé ká sọ pé Fúlàní ti pa bàbá yìí ni, wọ́n pa bàbá oníbàbá dànù. Ìgbà tó jẹ́ pé inú oko yìí náà ni àṣírí gbogbo àwọn aṣebi ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àṣírí yín ò ní bò lórúkọ Jésù o. Ó mà ṣe o, kí Olúwa jọ̀wọ́ kó bá wa tu ìdílé náà nú. Ṣùgbọ́n ọjọ́ wo la fẹ́ dópin ìwà wèrè yìí? Ọjọ́ wo ni ìwà wèrè fẹ́ dópin? Débi wípé àwọn àgbẹ̀ ò lè lọ sí oko mọ́, àwọn àgbẹ̀ ò lè lọ ibì kankan mọ́ nítorí jìnnìjìnnì pé kí Fúlàní má pa àwọn sóko. Báwo lebi ò ṣe ní common ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ sọ bí ebi ò ṣe ní wà nígbà tó jẹ́ pé àwọn àgbẹ̀ ò lè lọ mọ́. Oníkálukú ti ń bẹ̀rù ikú. Torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ ká dìde ká form ètò ààbò fúnlẹ̀ Yorùbá. Ẹ wo bí ìlú ṣe le, ẹ wo bóúnjẹ ṣe wọ́n. Kò sẹ́ni tó fẹ́ kú ni, kò sáwọn àgbẹ̀ mọ́, gbogbo wọ́n bẹ̀rù ikú ni nílùú tí ò ní security. Ẹ wo ẹ̀yàn mi, bàbá mi bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ bó kó lọ fà. Ẹ jẹ́ kó yáwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan náà ọ̀nà àbáyọ la fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, ó máa láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.